àtìgbà tí gbogbo ti máa ti ní àǹfààní orílẹ̀ mo máa ń ní pé kí àwọn Jews tán wà ní Israel yẹn wọ́n yé máa sọ pé àwọn children of God mo sọ nínú ètò wípé wọ́n ní ọba kan àwọn náà ní ọba kan yẹn àwa Yorùbá nípa pé àkàndá ẹ̀dá àṣàyàn ẹ̀dá àwọn tó ń ṣàdá. ẹ ṣe bàbá wa àkàndá wa lóòótọ́. gbogbo nǹkan tí báyìí bá a ṣe ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí mo wà ní ibi tó ń pè ní ìlú London mo wà yìí. a wá ṣe ayẹyẹ òpin ogun Kírìjì tó parí ní September 23rd 1886 138 years ago. mo máa ń sọ fún àwọn èèyàn pé àwọn Gẹ̀ẹ́sì ọlọ́gbọ́n ni wọ́n tí wọ́n máa ń pè ní diplomatic tí British tó bá ti wà yíká tó bá rí pé ẹ ti pọ̀ ju òun lọ á wá di dìdẹ̀rùn kò ní gbóyín lẹ́nu torí mọ̀ pé ìyàlẹ́ fi jẹ̀ á mú sùúrù tí ó fi wá tẹ́ẹ̀fì bọ́ sí gbangba àbí tí ó fi rí àwọn ará tiẹ̀ náà tí ó wà balance òun náà ń pè ní diplomacy tó bá ìwà àti ìṣe àwa Ìbàdàn mu tó fi ń pè wá ní Ìbàdàn Mercy ọ̀pọ̀. ṣe é rí ẹni tó bá gbọ́n kì í pariwo kì í jà torí mọ̀ pé nígbẹ̀ngbẹ̀ng gbogbo yín ẹ̀ lẹ́ ń bọ̀ ẹ sì máa dọ̀bálẹ̀ fún òní Yorùbá. ẹ̀yin ẹ wo àti máa ṣe bọ̀ sẹ́yìn. mo sọ pé oníròyìn ni mí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. mo bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ 4 ṣiṣẹ́ gẹ́gẹ́ bí press secretary. mo bẹ̀rẹ̀ pẹ̀lú ìlẹ́jì Bọ́lá Ìgè sáà kọ́lọ̀ máa bá mi dẹ̀lẹ̀ fún wọn 1983. mo dẹ̀ tó ṣe press secretary gómìnà ológun 3 successors of Bọ́lá Ìgè, the then Lieutenant Colonel Oladayo Pokuola, who today is a retired Major General and a lawyer, followed by the late Brigadier General Adetunji Dowo Olurin, followed by the late Brigadier General Ṣàṣà Ènìyàn Ọ̀rẹ́sàn. nígbà tí mo ń ṣe press secretary General Ọ̀rẹ́sàn yẹn àwọn náà wá bá àwọn ẹlẹgbẹ́ wọn sọ̀rọ̀ tí wọ́n jẹ́ military governors of Odua states 4 nígbà yẹn. àwọn náà dẹ̀ ní ẹni tó ti fẹ̀yìntì níṣẹ́ ológun ojú omi Commodore Olabode George was then a Navy captain. The late Navy Captain Mohammed Lawal of Ogun State. wọ́n ò sọ fún mi o èmi náà ò dẹ̀ bẹ̀ wọ́n ṣẹ́ o. General rẹ̀ sọ̀yọ̀ wá ń sọ fún àwọn 3 tó kù yẹn pé kán jọ Lẹ́kan Alabi ti ṣe secretary àwọn aṣíwájú òun 3 bẹ̀rẹ̀ sí òun lọ́wọ́lọ́wọ́ báyìí kán jọ ń dúró lọ́wọ́ kán jẹ́ káwọn yàn mí ní Pioneer Public Affairs Manager of Odua Investment Company Limited. gbogbo wọn dẹ̀ so wọ́n fi mí ṣe Pioneer Public Affairs Manager of Odua Investment Company Limited. ibi tọ́lọ́run ti wá gbé ògo fún mi nìyẹn tí mo wá rí àṣírí Yorùbá ní dáadáa pé àṣẹ special people ni wá lóòótọ́ torí Odua Investment Company Limited yẹn wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ under Premier Ọbáfẹ́mi Awólọ́wọ̀ as Western Nigeria Development Corporation. gbà tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ láwọn fẹ́ lọ ṣe ìbò prime minister 1959 wọ́n ti gbé premiership fún Chief Samuel Ládòkè Akíntọ́lá àwọn ni Premier Western Region.
ìgbà táwọn ológun gba ìjọba ní 1966 wọ́n yí orúkọ Western Nigeria Development Corporation kúrò ní WNDC wọ́n pè ní Industrial and Investment Credit Corporation IICC kan tó wá yí sí Oòduà Investment Company Limited ní October 1, 1976. Gbogbo àwọn nǹkan ìyanu ní Western Region from Premier Ọbáfẹ́mi Awólọ́wọ̀ to Premier Samuel Ládòkè Akíntọ́lá di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ rí i pé àwọn ọ̀jọ̀gbọ́n nìkan ló lè ronú nǹkan tí wọ́n dálẹ̀ nígbà yẹn ní Western Region. Wọ́n mú omi wọ́n fún un jáde inú àpáta. Lára wọn ni the first television in Africa WNTV àti rédíò commercial, the first commercial radio ní Nàìjíríà àti Africa tán pè ní WNBS àtàwọn iléeṣẹ́ ńláńlá Premier Ládòkè Akíntọ́lá àwọn náà kọ́ Cocoa House ilé àwọn àgbẹ̀ tó wà ní Dùgbù 25 story building yẹn Premier Ládòkè Akíntọ́lá ló ṣí ní August 30, 1965 wọ́n pa wọ́n ní January 15, 1966. So ìwádìí tèmi ṣe yẹn ìgbà tí mo wà ní iléeṣẹ́ okòwò Oòduà ní nǹkan tó ń pè empirical fact téèyàn máa sọ pé ẹgbà déètì rí orúkọ àwọn tó ń ṣe èrè ibi tó ń ṣe èrè ní kókó irú ẹ̀ ní National Bank of Nigeria. National Bank yẹn òun ni the first commercial bank tó kọ́ iléeṣẹ́ ara branch offices design kan ṣoná lò all over Nigeria. Tẹ́ bá lọ wo àwọn old branches National Bank ní àti Ìbàdàn dé Kaduna dé Port Harcourt one single design ni Ẹ̀pẹ́ Plywood Industries, Wema Bank, Cocoa Industries Limited àtàwọn iléeṣẹ́ ńláńlá bẹ́ẹ̀ yẹn. Òun ni ó fún ìjọba Western Region ní financial muscle ìtọ́pẹ̀ ní WNDC yẹn Western Nigeria Development Corporation. Wọ́n gé ẹ̀yà kan kúrò mẹ́ wọn kì í gbé jálẹ̀. Full name ẹ̀ ní Western Nigeria Development and Credit Corporation. Òun ló ń yá ìjọba Awólọ́wọ̀ lówó torí ló ń ṣòwò tó ń jèrè. Àwọn Gẹ̀ẹ́sì náà ló ń pe àwọn Balewa, Azikiwe, Amadu Bello àti àwọn ẹ̀yà tó kù. Ẹ lajúlẹ̀ ẹ̀ ń wo Western Region ó ń bẹ́ lọ. Ẹ̀yin ò mọ̀ pé ẹni tó bá lówó ló lẹ́nu ọ̀rọ̀ nínú àjọṣepọ̀ kì bá jẹ́ ìyàwó tọkọtìyàwó. Ẹ sọ̀kò Sìtánì sáàrin Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Ládòkè Akíntọ́lá. Àìjẹ́ bẹ́ẹ̀ apá yín ò ní lè ká Western Nigeria mọ́. Ẹ̀ẹ̀mejì ní Western Nigeria yá federal government Balewa lówó oṣù san ọdún wọn dá padà. Ẹ̀ẹ̀mejì ní Western Region ló yá federal government Nigeria ní salary. Western Region ló ń san highest salary and allowances. Western Region ló bẹ̀rẹ̀ free kíní kan tó wà nínú free education yẹn tán máa ń yọ kúrò. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ government nítorí wọ́n pè é ni pé free and compulsory primary education. Tí ọmọ ẹ bá tó lọ sí school ọ̀fẹ́ tó jò ó lọ ẹ̀wọ̀n. Òun náà ni wọ́n tún ṣe láti 1979 fún àtọ́ gbàjọba tó ń jẹ́ Unity Party of Nigeria tó ń ṣe free education. Wọ́n ń fa àwọn ọmọ school ní textbook àti exercise book.
gbogbo àwọn ọmọ tó wà ní ilẹ̀ Ìgbò torí àwọn UPN government nìkan ló ń ṣe free education gbà yẹn wọ́n lọ kó wọn wá sẹ́kọ̀ọ́ under Governor Lateef Jákàndé under Governor Bọ́lá Ìgè ọ̀gá mi àti aṣíwájú yẹn mo mí mentor role model torí fúnra Bọ́lá Ìgè ló sọ fún gbogbo yẹn pé òun fẹ́ fi Lékan Àlàbí ṣe protégé nǹkan kan tí Bọ́lá Ìgè ò rí ṣe ni pé wọn ò rí mi wọ́ sínú òṣèlú politics wọ́n dán o èmi ni mi ò lọ ṣùgbọ́n gbogbo yòókù tó máa ń fọ̀nà hàn láyé Bọ́lá Ìgè gbogbo ẹ̀ ló fi hàn mí tó fi jẹ́ pé àwọn èèyàn tó bá mọ àárín Lékan Àlàbí ọmọ kékeré àti Bọ́lá Ìgè wọ́n máa ń bi mí pé ṣe bí Ìbàdàn ni ẹ́ màá ní yẹ ṣé o bá Bọ́lá Ìgè tán ni màá ní kí ló dé pé kì í yé sọ̀rọ̀ rẹ pé òun ni ọ̀gá rẹ màá ní ọ̀gá mi ni mentor pé kán wọ́ mi lọ sí politics wọn ò rí sí torí èmi náà mi ò fẹ́ lọ bá wọn ṣe politics torí báwọn oní politics ti ṣe máa ń sọ̀rọ̀ sí àgbàlagbà kò tẹ́ èmi lọ́rùn ọmọ èké kan á kàn sọ jù à so nǹkan tí mò ń sọ yìí ni pé iléeṣẹ́ òkòwò Oòduà ó jẹ́ kí n rí àṣírí agbára tọ́lọ́run fún Yorùbá leadership ẹ lọ gbogbo àwọn iléeṣẹ́ tí mò ń dárúkọ nígbà tí ó ṣe láyé Abacha ó fẹ́ gba National Bank tó wà ní London yìí ó fẹ́ rà torí ó yà lẹ́nu pé báwo làwọn ẹ̀yà kan ṣe advance láti ayé jọ́sí di tán fi ní dúkìá tó lé Abacha wanted to buy National Bank in London building yẹn ló wọ̀ lójú Lieutenant General tó ṣe external minister láyé Gawon Jogaba òun ó lọ lèdí àpò máwọn ọmọ kan tán pé àwọn Yorùbá ó lọ gba Ẹ̀pẹ́ plywood industries tó wà ní bèbè Ẹ̀pẹ́ nítorí kí ni ó fẹ́ fi ṣe JETTY jet ọmọ Haúsá kan wọ́n pè ní Garba Lawal Garba ó fi ìwé Cocoa Industries Limited tó wà ní Ìkẹjà ó lọ fi yáwó fóònù ló máa ní so gbogbo nǹkan tí ọ̀jọ̀gbọ́n wa bàbá Akíntóyè tán sọ yẹn gbogbo ètò wà nílẹ̀ kó má lọ dàbí pé ẹnu àwọn Yorùbá yẹn ti dùn ẹnu Olóyè Lékan Àlàbí ti dùn jù ẹnu àwọn bàbá ó máa ń dùn yóò sì máa dùn ọlọ́mọ ìkẹnu wa mò ń ṣe program kan lọ́sọ̀ọ̀sẹ̀ ní iléeṣẹ́ móhùnmáwòrán Àgídìgbò 88.7 FM níjọ́ Monday la máa ń ṣe 7:30 PM to 8 PM wọ́n ń pè ní ìwé ìrántí gbogbo nǹkan tí n bá sọ nínú ètò yẹn àti tí mo ti sọ sẹ́yìn àti tí màá sọ ní ọjọ́ iwájú lágbára lọ gbogbo ẹ̀ ló máa ń ní empirical màá dárúkọ date names places tí kìíní ẹ̀ ṣẹlẹ̀ ẹ bá fẹ́ wádìí kó lọ wádìí so modern era Yorùbá ní Oòduà Investment Company Limited tí mo sọ kí ìwà wa ṣe pé àwọn àkàndá ẹ̀dá gbogbo iléeṣẹ́ tán dálẹ̀ nígbà yẹn àwọn òyìnbó Gẹ̀ẹ́sì kan ń wò wá ní